adúpẹ́ fún ọba tí ọpẹ́ yẹ Ọlọ́run kí ó ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad. A kí gbogbo àwọn ẹni ire tí wọ́n ti ṣe dáadáa, a dẹ̀ kí gbogbo àwọn ẹni ire tí wọ́n kù láyé. Ọlọ́run bá àlékè ọlá kò ní ṣe wá ní ẹni burúkú. Mo kí gbogbo ẹ̀yin èèyàn káàkiri gbogbo bíkíbi tẹ́ tí ń wò mí lágbàáyé. Fídíò yìí ò ní gùn ní agbára Ọlọ́run. Àwọn àgbàlagbà wọ́n ní pátápátá là fọ́jú, kùnàkùnà là dẹ́tẹ̀, ojú àfọ̀ọ̀fọ̀ tán ìjà ní dálẹ̀. Ọ̀rọ̀ yẹn òun ni wọ́n fi sọ̀rọ̀ nígbà tó bá ti di stage tí ẹ̀dá kan bá ti sọ̀rọ̀ ẹ̀ di atóbimọ́ṣe báwí, tó bá fẹ́ sọ gbogbo ayé di amúnisìn. Ẹ rí àkọlé tí mo ti fi síta níbi ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn wípé kọ́rọ̀ mọ́pọ̀ Akéwùgbà Pàǹdà ó ti padà gbé mi lọ sílé ẹjọ́. Ìlọrin náà ni mo wá fẹ́ fún àwọn èèyàn lábọ̀ nípa bí ìrìn àjò yẹn ṣe rí. Alhamdulillah, àwọn Yorùbá àbáwọn àgbàlagbà tí wọ́n bá lọ tí wọ́n bá bọ̀, wọ́n á pe ọ̀rọ̀ kan ní àyàfi. Àyàfi yẹn ni wọ́n change ṣe àdàbí. Tá a bá lo ìbára àdàbí, ẹbí là á lò fún ẹbí ẹni tí èèyàn fẹ́ pè sákèsí. Tí èèyàn bá lo àyàfi, ọ̀rẹ́ lèèyàn lò fún. Alhamdulillah, níjojúmọ́ la máa kí Ọlọ́run, la máa kí Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ẹ jẹ́ n kọ́kọ́ pè wá sákèsí kan náà. Ṣé rí gbogbo àwọn ẹ̀dá táwọn nínú ayé oríṣiríṣi ni Olúwa Ọba àlékè ọlá ṣe wá. Torí Ọlọ́run mo fẹ́ kẹ́ bá mi pín program yìí, mo fẹ́ kó jáde káàkiri, kẹ́ bá mi share rẹ̀ dáadáa. Ọlọ́run Ọba àlékè ọlá ò ní padà lẹ́yìn wa. Bá a ṣe ń bẹ nínú ayé wọn yẹn, Ọlọ́run ṣe àwọn ẹ̀dá kan nínú ayé tó jẹ́ pé látàárọ̀ ọjọ́ wọn títí tí wọ́n fi ná tán, wọn à ní fi débi aburú. Dáadáa ni wọ́n máa ṣe. Àwọn kan sì wà tó jẹ́ pé wọn à ní pretend nínú aburú wọn àti kọ̀rọ̀ àti gbangba wọn, aburú ni wọ́n máa ṣe. Kódà wọn ò jẹ́ òye àwọn èèyàn pé àwọn ò ní intention láti ṣe dáadáa o. Àwọn kan tí wọ́n ń bẹ́ńbẹ́ tó jẹ́ pé lọ́ọ̀kan ọ̀tọ̀ ni tí wọ́n mọ̀ pera wọn fáyé. Wọ́n pera wọn lẹ́ni ire, wọ́n pera wọn léèyàn dáadáa, wọ́n pera wọn lẹ́ni àsúnmọ́. Kódà wọ́n present ara wọn gẹ́gẹ́ bí àfa Ọlọ́run, àmọ́ tó jẹ́ pé kèfèrí kan tó wọn, ọ̀tá Ọlọ́run kan tó wọn, ṣẹ̀tán kan tó wọn. Ara àwọn ṣẹ̀yàtì tí ṣẹ̀tán create sórílẹ̀ òní wọn, ṣùgbọ́n pretender náà máa jẹ́. Mo fẹ́ sọ nǹkan kan fún ìwà Akéwùgbà Pàǹdà lẹ́nu wípé number one, àfi tí kì í bá sáré obìnrin ló ti jáde. Tó bá yẹ pé kì í sáré obìnrin ló ti jáde, òun ló ní ṣe kòǹgẹ́ orí ibú nínú tó ra wọlé. Àfi tí èyí bá aṣọ obìnrin ló bí ẹ. That is number one. Sórí tó bá ti lè escape nínú kó jẹ́ pé obìnrin ló bí ọ láti ojú ara, òun ló fi ní sẹ̀sẹ̀ ayé àti tàlìkìyàmà lórí ètò ra wọlé. Akéwùgbà Pàǹdà, that is number one. Ẹlẹ́ẹ̀kejì, àyàfi tí mi ìbá ní contribution nínú oríire rẹ láyé, tí n bá sínú ẹni tó dá sí bó o ṣe jẹ́ èèyàn láyé, òun ló bọ̀ nínú ẹ̀. Tó bá yí pé mo wà nínú ẹni tó kún ọ lọ́wọ́ tó fi jẹ́ èèyàn, ní agbára Ọlọ́run wàá sí ẹ̀sìn láyé, ó jẹ ìyanu kábàdì, wàá tún lọ sẹ̀sìn ní gbangba kíyámà. Tó bá yí pé mo wà nínú ẹni tó contribute nínú jẹ́ èèyàn rẹ tó fi lápá láyé, wàláhì tàláhì ò ní bọ́nú ẹ̀. Ọlọ́run wọlá pé nìkan ò ní fi bí sun olóore kó tì í mọ́ jìyà, wàá jẹ́ ìyà tí ìyà yẹn ò ní bọ́nú ẹ̀. Ọba tó ní ọ́ ni ó fi jẹ́ ọ́. Ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta, àyàfi tí kì í bá ṣe Ìbàdàn yìí ló ti jẹ́ èèyàn. Tí ì bá ṣe inú Ìbàdàn yìí, òun náà ló ti jẹ́ èèyàn, òun ló lè bọ́ nínú wàhálà yẹn. Ọlọ́run fi ìyà yẹn jẹ́ ọ láyé, wàá sí ẹ̀sìn ayé, wàá sí ẹ̀sìn tọ̀run, wàá jẹ́ ìyà yẹn léyìí tó ní bọ́ nínú ẹ̀. Nítorí káwọn àgbàlagbà wọn á ní túnbọ̀ sún tí èèyàn bá sún kan ògiri èèyàn ò yíjú. Ó yọ ẹlẹ́ni tó yẹ kó jẹ́ màmú ká tó sọ pé ìwọ jẹ́ ìmọ̀. Ìwọ tó jẹ́ pé gbogbo ayé tó ń lò ayé olórí ibú ni, kò sí ìsẹ̀mí rẹ kan
tó fi ń lo ìṣẹ́ tó bá yìí dá wà ìwọ àti ṣàìtàn lẹ́jọ́ bẹ́ẹ̀. Akeugba Panda mo ti dé láti Ìlọrin ní àná. Number 1 Ọlọ́run ọba àlékè ọlá nìkan òun ló protect wa nígbà tí break mọ́tò wa fail lórí express lánàá. Ó jẹ́ yàn gbogbo tó lọ́wọ́ bá kójọ nìyẹn tó fi ní bọ́nú yà. Ọlọ́run wọlá wípé ní tí mo bá ní kí n máa sọ contribution mi nínú ayé rẹ̀ ìmọ̀ ka 100 ní kọ̀rọ̀ àti ní gbangba. Ọlọ́run wọlá bẹ́ẹ̀ Taofik òun ní bọ́ nínú yàyé. Akeugba Panda wàá jẹ ìyà láyé, wàá rí fìtínà wà láyé, wàá rí wàhálà láyé, ó rí dààmú láyé, ó rí fòrò láyé. Ọlọ́run ní bùn ọ́. Ọlọ́run wọlá pé òun ni ọba tí máa ń sẹ̀sán aburú falaburu. Mo dé ibẹ̀ yẹn lánàá nígbà Ọlọ́run padà protect wa tọ́lọ́ ńlá wa nígbà tí bírèkì ọkọ̀ fail lójijì. Àwa débẹ̀ yẹn wọ́n wá ń sọ fún mi níbẹ̀ yẹn wípé ó yẹ kí wọ́n máa gbé mi lókè kúrá nítorí kíni. Bàbá ọba Ìlọrin Ọlọ́run bá lékè ọlá yóò bá ṣàlékún rere yín. Ó ní ìdí ká ẹ ṣe ìpàdé gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ̀ ìpìlẹ̀ ní Ìlọrin. Wọ́n lẹ́kọ̀ọ́ mọ́ Ìlọrin. Kò sí ẹni tí ò ní ìlú rẹ̀. Wọ́n ti sọ Ìlọrin ní orúkọ yẹn ò dẹ̀ wá òkè. Tán bá pe ibì kan ní ìlú àfà ìbẹ̀rù Ọlọ́run nìkan ló yẹ kó máa bẹ níbẹ̀. Ẹ má jẹ́ káwọn olórí bú àwọn aláburú àwọn tí sẹ̀bi wọn rọrùn tí wọ́n dá nílé wọn. Ẹ má jẹ́ wọ́n wá fi ọ̀dọ̀ yín ṣe ibi tí wọ́n wà fi ṣe bus stop. Yípa wọn ti rí opportunity táwọn fi máa fìyà jẹ aláìṣẹ̀. Mo dé ibẹ̀ yẹn ní àná. Wọ́n sọ fún mi wípé ó yẹ wọ́n máa gbé mi lókè kúrá. Mo ní lórí kíni mo gbé olè wo ni mo jà. Kí lẹ̀ṣẹ̀ mi? Akeugba Panda bú mi. Mo dẹ̀ bú tèmi mo retaliate. Mi ìbún. Òun ló pilẹ̀ aburú. Nítorí pálaburu ni. Ó rí pé lẹ́sìn ni ọ́. Akeugba Panda ó rí pé ẹni ẹ̀sìn yẹn. Àwọn olóríire níbẹ̀ yẹn ń béèrè wípé bàbá wa Ìmáàmù Ìbàdàn ńkọ́. Kò sún làákàyè tí ò ní béèrè bẹ́ẹ̀. Àwọn èèyàn béèrè wọ́n ní bàbá ìmáàmù ńkọ́. Kí ló dé tọ́rọ̀ fi débí? Kí ni contribution bàbá ìmáàmù? Ọlọ́run ló ní kí n máa bẹ́ẹ̀ ládàá mo wá fún ẹ lésì. Mo ní pé wàláhì bàbá ìmáàmù wọ́n make effort tó dáa. Bàbá ìmáàmù pe ìpàdé. Àwọn èèyàn tí wọ́n sì ń bẹ níbi ìpàdé yẹn àwọn professor àwọn doctors àwọn ènìyàn láti University of Ibadan àwọn professors àwọn shiyukh àwọn àfáàgbà gbogbo ni wọ́n attend ìpàdé yẹn nítorí ìjókòó èmi àti Akeugba Panda nìkan wàláhì ó nìkan ni ò dá wa lóhùn. Kò dáhùn ó ní bẹ́ẹ̀ tó òun lọ court. A ti lọ court yẹn. Mo ti lọ sí court yẹn. Mo padà sọ fún adájọ́ yẹn lánàá wípé kò sí ntọ́jà tó kẹ́ mọ́ gbé mi lókè kúrá yẹn. Ńgbà tẹ́ níbi tó yẹ kí n máa lọ nìyẹn. Nítorí ìlú yìí ibẹ̀ láti rí nínú Al-Qur'an. Ọlọ́run ní gbogbo ẹni tó bá ní làákàyè tí wọ́n bá fọ̀rọ̀ lọ tí wọ́n bá wá sọ̀rọ̀ fún ẹ bọ́rọ̀ náà ti wulẹ̀ kó burú tó létí ẹ̀. Sí àbúmọ́ra kó béèrè lọ́wọ́ ẹnìkíní àti ẹnìkejì. Ọlọ́run ní àǹtù sí ibú káwọ́ máa ń bí jàhálà. Torí kí wọn náà má bàa jìn sípò aburú kọ́ má bàa jọyìn àwọn olórí ibú torí kọ́ má bàa jìn sọ́fìn. Nítorí kọ́rọ̀ rí ọmọ bàa já sábàámọ̀. Ọlọ́run sọ bẹ́ẹ̀ nínú Al-Qur'an fún gbogbo ẹni tó bá lóye tó ní làákàyè. Mo wà bẹ́ẹ̀ yẹn láti àárọ̀ àná ó ní mo ti wà ní ibẹ̀ yẹn. Wọ́n wá lọ́dà náà lẹ́yìn ìgbà tí mo ṣàlàyé tí mo wọnú ilé tí mo sọ fún wọn. Ẹ lọ ìmú June 3 mo ní pẹ̀lú ògo Ọlọ́run hajj ni màá wà. Ọjọ́ yẹn ló kú ọ̀la tá máa bọ́ sáràfà. Kí lẹ̀ṣẹ̀ mi kí ló ní mo ṣe? Oríṣiríṣi àwọn ọ̀rọ̀ asádà ní tí ò jẹ́ kọ́rọ̀ mi ó dùn ẹni pé tí ò jẹ́ kọ́rọ̀ rí ó dùn mí ó ní pé mo mọ̀ pé òkè ń sọmọ tó ní bíbí. Téèyàn bá jáde nínú ẹrọ̀fọ̀ tó jáde níbi tí ò ti nípa níbi tọ́rọ̀ rẹ̀ tọ́rọ̀ ayé rẹ̀ àwọn tí ò ní ìtumọ̀ nínú ayé tí wọ́n bá bí wàláhì tán bá gbé góòdì sóńtì lọ́rùn yóò padà gbé jùlẹ̀ tí ó mọ yí nínú ẹrọ̀fọ̀ nígbà ò jẹ́ pé ní làánà ni. Bóòlù ṣe fẹ́ mọ iyì gíga nígbà tó jáde níbi tó ga ìgbà tó jáde níbi lọ́dọ̀ àwọn àfáà tó jẹ́ àfáà ìpìlẹ̀ báwo ló ṣe fẹ́ mọ iyì tí wọ́n ń pè ní gíga? Ebi ìlú ló ń jẹ ẹnì kan sì bọ́ ọjà sí kò sẹ́ni tó bọ́ bínú sí. Ìwọ wá ń sọ fún mi pé bí wọ́n ọba lo ẹ̀wọ̀n láìṣẹ̀ mi gbogbo dúkìá rẹ̀ ní ọ̀tọ̀ sí wàá lo ẹ̀wọ̀n yẹn dúkìá rẹ̀ ò sì ní sẹ́kù náà. Kí ẹnikẹ́ni nínú ayé ẹnikẹ́ni nínú ẹ̀yin tẹ́ rò pé ń dá sí ẹ mọ́ wulẹ̀ ẹ̀fẹ̀ mi àti ẹnìkan lẹ̀
ara tó fẹ́ dá yẹn jẹ́ kó dá n tó fẹ́ ṣe yẹn jẹ́ kó ṣe. Mo sọ fún bàbá àwọn èèyàn lánàá wípé bàbá wa imam àti gbogbo àwọn ìgbìmọ̀ gbogbo effort ni wọ́n gbìyànjú. Ó wá padà wá sọ pé bàbá imam ní kó wọ́n dì pẹ̀lú mi ni nítorí ipò lórí ibu ni ọ́, ẹni ìlànà ni ọ́, ẹni èpè ni ẹ́, ẹni téèyàn jírí tó fi ayé rẹ̀ ṣe dáadáa ìwọ yìí ó dẹ̀ ń bẹ̀bẹ̀ lórí pé ó fẹ́ jẹ ìmáàmù Ọ̀yọ́. Sáwọn ará Ọ̀yọ́ tí ẹ bá fi irú rẹ̀ jẹ ìmáàmù sẹ́nu yẹn gan ò ti rún, sẹ́nu yẹn ò ti padà sẹ́yìn. Ìwọ tẹ́ pé gbogbo kọ̀rọ̀ rẹ gbogbo aburú ayé ló fi ń ṣe. Ìwọ tó ní ìtumọ̀ lọ́dọ̀ ọba tó ní ọ ní aláàmì mi, ìwọ tó jẹ́ nǹkan tẹ́ pé inú ẹ̀rọ fọlọ́wà tẹ́ pé ní làánà yan ìwé èrò ná ìwé ẹni ná tàlìjẹ́ náà yá lò ìwọ ń bẹ̀bẹ̀ fún ìmáàmù. Ìwọ tó pé n tó wù ẹ́ láyé ni pé gbogbo ẹni tó ga kó rí wọn bọ́ ìwọ ń bẹ̀bẹ̀ fún ìmáàmù. Ìwọ fẹ́ ganu ayé, ìwọ fẹ́ kó wà láwùjọ àwọn ìmáàmù. Ọlọ́run ní jẹ́ ó ṣeé ṣe fún ẹ. Ọlọ́run wọlá kó ní kọ̀rọ̀ rẹ̀ kò ní gbà fún ẹ. Ọlọ́run wọlá kó maintain ìbẹ̀rù Ọlọ́run kò ní gbà fún ọ. Ọlọ́run wọlá kó sínú àwọn ẹni rẹ̀ Ọlọ́run ní jẹ́ ó ṣeé ṣe fún ẹ. Bó bá kú díẹ̀ Ọlọ́run jẹ́ èmi tó jẹ́ pé ipa tí mo kó nú ayé rẹ̀ kò ṣeé sọ. Èmi ló ń gbé lọ ilé ẹjọ́. Eléyìí yóò jẹ́ sọ̀rọ̀ díẹ̀ sínú ilé wa. Ẹ̀yin ará ilé wa sẹ́rí pé èèyàn gbọ́dọ̀ ju ọmọ sínú ẹ̀rùn. Ṣé iná tí àwọn olórí ibú tí wọ́n mọ iye olóríire nítorí pé gbàgbé bólúwa ṣe kádàrá nínú ayé. Ẹ fi ìbínú ẹ fi mọ̀ọ́mọ̀ polówó mi ní bàjẹ́ fáyé. Ṣé wá rí pé wọ́n ẹbí wọn jù nílẹ̀ sẹ́rí bọ́lọ̀ nìkan ní dìmí mú nítorí pé gbà tí ń ṣèbàjẹ́ náà kọ̀sà ìdárúkọ nulẹ̀ yẹn kọ̀sà ìsọ wípé àwọn ará ilé rẹ̀ gan ṣé ó ní ìtumọ̀ sí wọn nulẹ̀ rẹ̀ ni àwọn ará ilé ẹ̀gàn òfin ó kókù láyé mọ̀ sẹ́rí pé sẹ́rí ó kọ́ akéwògbà pàǹdà lẹ̀ mọ́ ní. Ṣẹ́yìn náà rí bẹ́ẹ̀ bí ṣe máa rí nù fún àwọn tí wọ́n bá yẹpẹrẹ ọmọ wọn. Inú mi sì dùn alhamdulillah àwọn tó ní mi tí wọ́n bí mi gángan ò lè máa bẹ nínú ayé kí wọ́n sọ pé kẹ́nìkan tí ò ní ìtumọ̀ láyé wàláì kò ní ìtumọ̀. Olóríire wá débẹ̀ ní àná Sheikh Labib Lagbaji bí wọ́n ṣe ń gbọ́ pé mo wà ní Ìlọrin gbogbo bí wọ́n wà wọ́n jùlẹ̀ wọ́n sì ń sáré bọ̀ wá bá mi níbẹ̀ yẹn lánàá. Wọ́n débẹ̀ yẹn lánàá wọ́n ní ọmọ ìpìlẹ̀ lélẹ́yìí ọmọ àwọn àgbàlagbà lélẹ́yìí. Alájà Kaola ń ṣèyàn kékeré, Alájà Kaola ò kéré nínú ayé. Ẹni tó lúwọ́ bá àlejò ọlámọ̀ọ́mọ̀dá tó ṣe lákàndá nínú ayé ni. Àwọn tó lápá láyé ló bí àwọn ẹni ìpìlẹ̀ ló bí Kaola. Ẹni tó wá gbé wáyìí náà tó yà àwọn lẹ́nu jù ní tí Sheikh yẹn sọ nìyẹn. Ó ní pé bàbá wa imam mo ní wallahi bàbá imam make effort tó lágbára. Bàbá yẹn wu ìwà abiyamọ irọ́ ló tún pamọ́ bàbá. Ó ní bàbá ní kó wọn lọ deal pẹ̀lú mi. Ẹranko ara lè ná ẹni tí ṣètọ́nù ń darí níjojúmọ́, ẹni òfò, ẹni àdánù, ẹni tí ò ní ìtumọ̀ níwájú ọba tó dá, ẹni tọ́lọ́run tó ní ò ní ìtumọ̀ sí. Wọ́n wá ń sọ fún mi pé mo láti wà ń bẹ̀ yẹn ni àáfàá yẹn ìṣẹ̀ wá ń sọ fún ẹ pé Alájà Kaola tẹ́ ń wó yìí kì í ṣẹni tó ráyè yóò kó yẹn lọ hajj láìpẹ́ yìí torí àwọn ti rí àwọn dẹ̀ rí pé ọgọ́rùn èèyàn ní bá lọ hajj àsìkò tẹ́ dá ìmọ̀ká ni ó wà. Òun náà mo ṣẹ̀ wá sọ fún ẹ pé èyí tẹ́ ẹlẹ́fẹ́ ṣeun lẹ́ẹ̀ bá ṣe ibi ẹlẹ́fẹ́ gbé mi lọ ẹlẹ́ẹ̀ bá máa gbé mi lọ nítorí pé ńgbà tí wọ́n wá lánàá táwọn kan dé tí wọ́n ní you are under arrest mo wà nínú kóòtù ẹni àmà under arrest nínú kóòtù mo wà èmi mọ́ lọ́ọ̀bẹ fúnra mi o kì í ṣe pé wọ́n á mú mi lé o èmi fúnra mi ni mo gbéra láago mẹ́rin àbọ̀ òru o ni mo ní wọn ti ẹ̀já lọ gbogbo ẹni tí bá ń dúnmọ̀ òru ẹ̀já lọ wò ó ẹ̀já jọ lọ bá wa iná bá sà nílà káyì tó bá ẹgbẹ́ tó nílà káyì ní bẹ́ẹ̀ wọ́n béèrè ẹjọ́ ni wọ́n béèrè ní pé kí ló dé kí ló ṣẹlẹ̀ bó lórí ilé ó ṣe béèrè nìyẹn èèyàn kì í ronú wípé òun fẹ́ sojo téèyàn bá sojo jù yóò padà bá rẹ̀ níbi tí ọ̀fẹ́ bá a ṣe lọ sí ibẹ̀ yẹn bá a ṣe dé nìyẹn alhamdulillahi rabbil alamin adúpẹ́ fọlọ́run yẹn kí gbogbo aráàlú ó lè mọ̀ ní wípé èébú tákẹ́ ó gba bóòlù bú tí mo fún lésì ó ṣù mí sí kóòtù mo dẹ̀ ti lọ sí kóòtù yẹn lánàá gan-an ni kóòtù yẹn wà mo ti ẹ̀ débẹ̀ lánàá ó irritate mi mo bí àwọn ọmọ tá a jọ lọ pé ibi need renovation bó lè yàn wò sí wọn ní bínú tá a bá ronú yípa tí ẹ fẹ́ renovate bí
kọ́lọ́run bá àlékè ọlá kó jọ ọlọ́run méjì àṣàgbákò lórí ibú. lẹ́yìn náà kí ló dé Taofeek tó jẹ́ pé òun tètè gbàgbé oore náà Akeugba Panda? why tó jẹ́ pé oore lọ́dọ̀ rẹ aburú ní já sí? ó ṣe ló kọre lọ́dọ̀ ẹnì kankan, ó ló kọre lọ́dọ̀ olórí, ó ló kọre lọ́dọ̀ ẹlẹ́mù, ó ló kọre lọ́dọ̀ ọmọdé, ó ló kọre nínú ìlú rẹ. kò sí ibi kan tó ti ló kọre. aburú iná ló ń ṣe. ó dẹ̀ ń pretend, ó dẹ̀ wù ẹ́ kó já ṣáájú. ní tí mo bèrè ń jò ní iná tó dìjà, ó pèrè lámì rìtìhad. mo ní wọ̀nyí ó yẹ lẹ́yìn tí ibẹ̀ lẹ́yìn kò yẹ kó kúnjọ bèlè pójú lórí ìjọ. àwọn èèyàn gbọ́ Yorùbá ni àní ò yẹ kó kúnjọ kí wọ́n sọ para wa ni bèlè pé yóò jò lórí ìjọ pẹ̀lú aburú tí ń bẹ lára rẹ̀ ní kọ̀rọ̀ àti ní gbangba. àti wá jọ tẹsẹ̀ bọ́ báyìí yìí jẹ́ kó yí ọ wípé ọmọ ìpìlẹ̀ ni mí, ọmọ àwọn tó lápá láyé ni mí, ọmọ àwọn tó ní ìtumọ̀ láyé ni mí. àti wá jọ wà kò ní sí. mo tún retí ẹ lẹ́ẹ̀kan sí Akeugba Panda, mo ń retí ẹ, màá mọ̀ retí ẹ. àbọ̀ tí mo ní kí n fún jẹ̀mọ́ nìyẹn wípé kẹ́ ẹ gbọ́ Ọlọ́run pẹ̀lú wa. mi ìfẹ́ kí fídíò yàn pọ̀. Assalamu alaikum warahmatullahi.